Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ sì máa fọ́lọ̀. Òkèláwà téńté. Mo lémi ní the last man standing lórí ìrìn àjò yìí. Tí bá ti mú dé UK, kẹ́ lọ sọ fún UK government pé pálí kan wà lọ́wọ́ Koiki o, orí ń ta gbogbo yín pátápátá. Èyí tẹ́ ń sọ̀rọ̀ against passport tó ṣe. Ṣé passport ló kàn án? Ṣàtìgbà country, ṣe bẹ́ẹ̀ yìí ní passport tó dá lọ́wọ́ lẹ ṣe sọ bẹ́ẹ̀. Púpọ̀ nu yín ẹ lo Nigerian passport mọ́. Púpọ̀ nu yín ẹ lè wá sílé láti jọ́ta tí ń ṣe Yorùbá nation, ìjọ́ ọ̀lẹ́ wá sílé bẹ́yìn. Ẹ jókòó sínú Zoom, ẹ sọ̀rọ̀ bàbàbà, ẹ máa sọ̀rọ̀ 3 hours 4 hours. Ẹ máa sọ̀rọ̀ 3 hours 4 hours. Tíkẹ́ẹ̀tì kẹ wálé, ẹlẹ́ẹ̀kẹta tèmi máa wálé lélẹ̀ nínú ọdún yìí. Kò ṣe pé mo wá kọ́lé, kò ṣe pé mo fẹ́ ṣèyàwó, èmi náà fẹ́ lọ kí àwọn ìlọ mi. But ìtàgbé dání òun ìrìn àjò Yorùbá nation. Àtàmọ̀tẹ́kùn tó ń sọ̀rọ̀ tó wà Manchester, ẹ bèrè pé jọ́ọ̀ ló wá Nàìjíríà gbẹ̀yìn last. Àmọ̀tẹ́kùn wọ́n pe bọ̀wọ́ kan lámọ̀tẹ́kùn, ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé níjọ́ kátẹ̀sọ̀rọ̀ Yorùbá nation káfí níjọ́ ló wá Nàìjíríà gbẹ̀yìn. Ẹlòmíì nínú wọn kò wá Nàìjíríà for a very long time. People bẹ́ẹ̀ ni mo kí ẹ máa speak báwo ni. Gbogbo program wọn díẹ̀ lọ́sàn-án yìí. Mo rí tí àwọn bàbá gbogbo kan wà lórí program yẹn tó ń sọ̀rọ̀ Ṣàtìgbà country Ṣàtìgbà kìíní kan. Ó kàn dùn mí pé wọ́n ti ní kí n fi ebú sílẹ̀ ni. Tó bá ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ ṣégé ọ̀rọ̀ lẹ́nu mi. Ṣẹ́rẹ́ ìtẹ̀ wà ń lé pẹ̀lẹ́ mi torí àjọ wà ń lé báyìí ni o, èmi náà wà ní Ìjẹ̀bú-Òde báyìí, àjọ wà nílé ni o. Tẹ bá fi ọ̀rọ̀ Yorùbá nation, ṣẹ́rẹ́ àwọn diaspora tó fẹ́ ká gba country àtàwọn tó fẹ́ ká gbà àwọn lọ́pọ̀ ju passport tèmi lélẹ̀ ẹ wá gbà kúrò lọ́wọ́ mi. Fake ni ó tẹ́ mi lọ́rùn, fake ni ó tẹ́ mi lọ́rùn, ó tẹ́ mi lọ́rùn. Wọ́n fẹ́ fi gbọ́ lọ́wọ́ àwọn Yorùbá ni fún ẹni tó bá fẹ́ gbà ni kò ń ṣe by force, kò ń ṣe dandan, kò ń ṣe gbogbo èèyàn ló ní Nigerian passport. Ìdí ẹ̀mí tó ń bá mi tọ́jú bàbá Akíntóyè torí tójú òun bá ti sí níbẹ̀ ojú ìwọ ló gbọ́dọ̀ wà níbẹ̀ àti Comrade Táyé. Ẹ bá wa pín ètò global directory lápá èmi ò ní play video kankan tó ń mọ sọ pé pàfẹ́ ẹ tó bá fẹ́ wá lọ gbọ́ wọn ẹ lè lọ gbọ́ ní tó sọ̀rọ̀ lé lórí lánàá. Àwọn ọmọ Yorùbá ló tẹ́ àwọn lọ́rùn, ó tẹ́ àwọn lọ́rùn bí wọ́n ṣe ṣe passport. Bàbá Akíntóyè dẹ̀ ni ó di mandate Yorùbá mú, kò ṣe global directory, kò ṣe ẹgbẹ́ kankan, kò ṣe Gani Adams. Púpọ̀ nínú ìbẹ̀rẹ̀ ṣe wà yẹn ẹ lè pèrò jáde bí Olóyè Ìgbòho. Àwọn tó ń ṣe security ìfẹ́lódùn wọ́n ti ń ṣètò, olúkálùkù máa ṣètò ni. Ṣàtìgbà country Koiki, Ṣàtìgbà country tẹ́lọ́ ń issue passport. Ìkọ́tẹ̀sọ bàbá kan sọ ní ṣé UN ní kọ́ lọ ṣe passport. Àwọn bàbá tó ti pẹ́ labroad, atẹ́gùn oríṣiríṣi ti fẹ́ sí wọn lára, wọ́n lè wá sílé. Bàbá Akíntóyè ló wà ní Áfíríkà láti ọdún tá ti ń ṣe Yorùbá nation. Bàbá yóò sá kúrò Nàìjíríà yàtọ̀ sí pé nígbà tá a rí i pé threat fẹ́ wà security agbé bàbá wá sí Kútọ̀nù. Látọdún 4 bàbá ti wà ní Kútọ̀nù. Nígbà tó wá fẹ́ mú olóyè bàbá bá jáde, bàbá fẹ́ gẹ̀ síta. Púpọ̀ náà àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n kúrò ní London láti jọ́yò tó bá wá sí Nàìjíríà wọ́n wá ṣe patí ní kọ́dẹ̀ sápadà. Àwọn oníyẹ̀yẹ̀ àwọn kan fẹ́ gbà nǹkan rú. Ká máa fi declare Yorùbá nation púpọ̀ nù yín ẹ máa jí sílẹ̀ Yorùbá ni, ẹ máa jí sílẹ̀ Yorùbá ni. Àwọn oníyẹ̀yẹ̀ ta ló ní kọ́ lọ ṣe passport, ta ló rán wọn ṣẹ́, ta ló gbéṣẹ́ lé wọn lọ́wọ́ passport. Ẹ rí pé a ti gbéṣẹ́ lé yìí lọ, ẹ̀yin la gbéṣẹ́ lé lọ́wọ́ nísìnyí, ẹ̀yin la gbéṣẹ́ lé lọ́wọ́, a ti gbéṣẹ́ lé gbogbo lọ́wọ́ báyìí. Bàbá wa kan ní passport yẹn is too much, ó ti wọ́n jù, òkè ní 111,000 ó wọ́n jù, kò ṣe dandan kí gbogbo èèyàn gbà, kò tí ì dégbòrán, kò ṣe dandan. Lóòótọ́ ó wọ́n àbí kò sí nǹkan tá a máa ṣe sí bó ṣe kápẹ̀ nìyẹn. Just reason ó tó jọ́ mẹ́ta ó dà pé ní project kan tó ń ṣe àárín ẹlẹ́nijọ́ mẹ́ta ẹ̀ kò ní bàjẹ́ fún gbogbo yín. Ta ló sọ fún wọn kọ́ ṣé United Nations ṣé wọ́n mọ̀ pé passport ṣé wọ́n lè fi lọ sí Australia ṣé lè fi ó dà àfẹ́ fi travel àfẹ́ gbàdá ní sọ́wọ́ àfẹ́ fi travel àfẹ́ gbàdá ní sọ́wọ́ mo ń bó ṣe fi Nigeria passport fi travel ìyẹn tó ń kọ́ àfẹ́ fi travel àfẹ́ fi apply fún visa àfẹ́ fi apply for any visa. Ó kọ̀ wọ́n mi pé kí ní passport mi báyìí ó wà lápò mi báyìí tí bá wà nínú London tí bá yọ jáde give me your identity màá kọ́kọ́ náà lè sí wọn tó bá ní give me your resident permit màá wá ṣẹ̀ na resident permit mi sí wọn. Kí ló ń dùn yín nìyẹn? Ó dá àfẹ́ fi gba visa mo kàn fi ní dání sọ́wọ́ ó tẹ́ mi lọ́rùn mo dẹ̀ ti swear allegiance àfi David mi nìyẹn. Àwọn oníyẹ̀yẹ̀ ẹ jókòó sórí Zoom ta ló rán wọn ṣẹ́, ta ló ní kọ́ lọ ṣe passport, sọ̀rọ̀ passport ló kàn ní sìn, ta ló gbéṣẹ́ lé wọn lọ́wọ́.
ẹ má dárúkọ yẹn nǹkan tó wà Nàìjíríà yẹn mo ti bá yẹn wíjọ kan mo ní local champion ni kò kúrò láàrin Nàìjíríà kò dé African country ìyẹn kan ní then what is the usefulness of it wà lọ sórí Google wà lọ béèrè what is the usefulness of it kò ìyá tẹ́ bá fi gba visa what is the usefulness of Nigerian passport mélòó ló fi gba visa jáde ẹ fara wọn tó ní British passport gbogbo àwọn tó ń ṣe program yẹn gbogbo wọn pátá ló ní American passport ló ní British passport ẹni tó ń wá pé jẹ what is the usefulness of it wà lọ sórí Google wà lọ bí Bọ́lá mẹ Tinubu ló máa lọ béèrè lọ́wọ́ ẹ̀ kò ṣe mí o mọ Google ni wà lọ sórí Google pé what is the usefulness of passport tí bá ti gbé tèmi dé UK ẹ sọ fún British government pé passport kan bẹ lọ́wọ́ Koiki o pé báwo ló ṣe jẹ́ èmi tẹ ṣẹ́rí mi wá wàhálà ní tó máa dá wàhálà sílẹ̀ kájọ máa fa yọpọnyọrin èèyàn kan ló lóun ò fi identify rẹ pẹ̀lú Nàìjíríà gbogbo alágbọ́ ọmọ Yorùbá Kẹ́mi Badenoch ó lóun ò tẹ ó ní anybody tó bá pè òun ọmọ Nàìjíríà tó bá mú ẹni yẹn bẹ́ẹ̀ ni ìlú Yẹmí àwọn ìsinwín àwọn èèyàn wà ní Benin wọ́n struggle àwọn èèyàn wà ní Togo wọ́n struggle a ní gbogbo tó máa frustrate Nàìjíríà àìtí ìgbébọn jáde àdẹ̀ níbọn ta fẹ́ gbé jáde bọ̀ṣẹ́ lélẹ̀ ó ti fún gbogbo ilé ẹ̀dẹ̀ òun ló fún Bọ́lá Tinubu náà ní kọ́ńsẹ́ pé bàbá Akíntóyè tún ní kọ́ lọ ṣe passport níbo làwọn arábí yìí ń lọ ilé ló lọ à ń lọ́lé nìyẹn àwa ń lọ́lé 27 years ní UK tó bá wù wọ́n tó fẹ́ travel máa lọ àwọn ò fẹ́ travel mọ́ a fẹ́ jókòó sí ilẹ̀ Yorùbá tẹ́ mi lọ́rùn àfẹ́ lọ anywhere mọ́ ẹ bá mi pé ètò yìí ẹ lọ pa àwọn global directorate àwọn ẹni mo kọ́kọ́ fẹ́ fún ní the first 1 hour of this program ká tó máa tẹ̀síwájú mo dẹ̀ ní good news látọ̀dọ̀ Káyọ̀dé Mọ̀lá lájọkọ̀ sórí program ta ló rán máṣẹ́ gbogbo wọn ìwé tọ́ka bọ́ọ̀lù fi stop Fúlàní tó ń géèyàn lórí Ìgbòho nìkan lọ́lọ́run ọba Elédùmarè ló gbé wa lọ́wọ́ Ìgbòho nìkan púpọ̀ nínú wọn tó ṣe wà yẹn wọ́n kódà wọ́n lè command àwọn tó wà nílé wọn ní Nàìjíríà pé kọ́ lọ ṣe nǹkan kan fún wọn ẹ má wọrí ṣẹlẹ̀ àwọn tó wà lórí TikTok ìtorí ẹ̀ bá ti gbá lórí ẹ ṣáà tètè point ẹ̀ màá mọ tí máa ṣe fún wọn a máa já ọmọ kan pè ní dustbin akọ̀ máa yọ wọn àjú wọn sínú dustbin Idris èèyàn tèmi àwọn ti London base Mr. Koiki, do you know Kemi Badenoch is giving a sign to those calling themselves Nigeria? There's nothing is called Nigeria. Kemi late father died 2 years ago. He believed in Yoruba nation. Bẹ́ẹ̀ni fídíò yẹn wà níta àti náà nínú fídíò kankan mọ́ à ń tidy up page wa if not mo bá play fídíò àwọn global directorate kẹgbọ́ kábàkábà kóbókóbó tó ń sọ àwọn we are educated Yoruba people who send them to go and do passport ẹ wá gbà tèmi lọ́wọ́ mi ó tẹ́ mi lọ́rùn báyìí ẹ wá gbà lọ́wọ́ mi ta ló náà ń ṣe kọ́ lọ ṣe passport ta ló gbéṣẹ́ ní bàbá Akíntóyè lọ́wọ́ ta ló gbéṣẹ́ ní Koiki lọ́wọ́ tó ń pariwo passport wọ́n tún ti fẹ́ defraud àwọn ọmọ Yorùbá o Nàìjíríà tó defraud yín tó ń pa àwọn èèyàn yín kí lẹ ṣe sí látijọ́ ẹ̀ ọpẹ́lọpẹ́ Ìgbòho púpọ̀ nù yín àwọn fámìlì yín ọba ti pa wọ́n dànù tó bá ń ṣe pé Ìgbòho tó jáde wọ́n ti pa púpọ̀ náà àwọn fámìlì yín dànù àwọn oníyẹ̀yẹ́ mo ní ẹ bá mi lọ pé àwọn tó wà lórí ètò global directorate ẹ mójú mi dáadáa Koiki ní Koiki ló ń pè mí ọmọ Ìjẹ̀bú Òde confam lẹ́yìn ọba Elédùmarè àbẹ̀rẹ̀ anybody lórí ìrìn àjò yìí mo ní èmi ni máa paná ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ paná ọkàn tí bàbá Akíntóyè bá ti gbé jáde èmi ni máa paná ẹ̀ mọ́ yín lára ẹ̀yin oníyẹ̀yẹ́ ṣe rò pórí zoom tẹ́tí ń ṣe zoom yìí ẹlẹ́tí fẹ́ gba Yorùbá nation ni èèyàn mélòó ló mú ẹ̀yin èèyàn mélòó ọpẹ́lọpẹ́ Ìgbòho èèyàn mélòó happy Sunday bẹ́ẹ̀ ni bàbá mi Rolex àwọn sick people jókòó sórí zoom ta ló rán wọn ṣẹ́ ta ló ṣé mo lè fi passport yẹn lọ sí Australia wicked individuals ignorant bẹ́ẹ̀ ni bàbá mi Benjamin Aduma tí mo tẹ̀lé ti wọlé ẹ bá mi lọ pè wọ́n wọlé àwọn global directorate mo fi direct ọ̀rọ̀ sí tí bá dẹ̀ sọ̀rọ̀ tán kẹtù ṣe fídíò fún mi wọ́n gbọ́ ọ̀kan lára wọn ní Àmọ̀tẹ́kùn ṣẹlẹ̀ Àmọ̀tẹ́kùn yẹn láti jọ́ta ti bẹ̀rẹ̀ Yorùbá nation kò nífẹ̀ẹ́ bàbá Akíntóyè rárá báyìí kò dẹ̀ wọlé dádì ẹ̀ kẹrẹ́ bàbá tó dé òun ẹni kó gbé dádì ẹ̀ jáde kó wá bá wa ṣe Yorùbá nation díẹ̀ ẹni kó mú kan náà family ẹ̀ jáde wá jókòó sórí Zoom láti jọ́ta ti bẹ̀rẹ̀ Yorùbá nation nínú mídíà àtàjọ wà bó ṣe máa ń fa wàhálà náà nìyẹn bọ̀bọ̀ yẹn wọ́n pẹ̀lú Àmọ̀tẹ́kùn kò sí wàhálà tó bá wa fà tán nínú Yorùbá world media Rugi Giant nísìnyí ṣé last couple of months Nigeria happened to the family mo kí èèyàn wa ẹ bá mi pín bá wọn lọ pọ̀ wọn lé ẹ máa jí níjọ́ kan ẹ máa bára yín nínú Yorùbá nation ni Àmọ̀tẹ́kùn yẹn tẹ bá rí bó ṣe bú bàbá Akíntóyè èmi ò ní láti wá bú ẹ bọ̀ mo sọ fún ẹ pé ẹni tó bá ní àjà nínú gbogbo ẹ tẹ wà nínú global director ìlànà yẹn ẹ ra ticket kẹ máa bọ̀ nlé kẹ wá ṣe program bí olóyè ṣe program nílé àti Koiki Media
ẹ wá ṣe program èèyàn mélòó ló ń gbọ́n yín lórí Zoom yẹn gbàtí gbòòwò pé mi láàárọ̀ yìí àtúntún palẹ̀mọ́ ẹ máa palẹ̀mọ́ sílẹ̀ yọmọ Yorùbá tolóyè bá ti fún mi ní go ahead announcement máa jáde ó kù díẹ̀ àwọn oníyẹ̀yẹ́ ṣé passport yẹn tó lè gbọ́n sí American embassy America tó náwó fẹ́ ní kankan ṣe pẹ̀lú Nàìjíríà àní Nàìjíríà ó ti kọjá máa ròyìn mọ́ Nàìjíríà is dead adúpẹ́ lọ́wọ́ Kẹ́mi Badenoch ẹ bá mi pé ètò ẹ bá mi pé àwọn global directorate wọlé àtàrà tó ṣe àtàwọn tó wà ń bẹ̀ ọ́ ẹ lọ pé gbogbo wọlé àwa tẹ̀lé ẹ máa dẹ́rùbà ni ẹ bá tẹ̀ ń dẹ́rùbà gbogbo mídíà irú èmi lẹ máa dẹ́rùbà pété àdó wọn ṣe kọ́ ṣe passport tèmi lélẹ̀ ẹ òun ló sì wà lọ́wọ́ mi ẹ òun ni òun ló wà ó tẹ́ mi lọ́rùn pé kó tẹ̀ jẹ́ fake ó tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn ó tẹ́ mi lọ́rùn mo fẹ́ jẹ́ kó recognize pé ọmọ Yorùbá ni mí so eléyìí ó tẹ́ mi lọ́rùn bó ṣe wà lọ́wọ́ mi ó tẹ́ mi lọ́rùn àwọn ìka àwọn ọ̀bàyéjẹ́ kaláwọn àgbàlagbà kẹ jókòó kẹ máa condemn nǹkan ẹ̀yin ò ṣe béèrè lọ́wọ́ Britain 5 rúbà ní 115,000 òun ni passport 115,000 adúpẹ́ lọ́wọ́ Kẹ́mi Badenoch kalo àní mo tún gbọ́ ti ìkan náà ọ̀yá yẹn ó ní àsìkò tó ó ná gbọ́dọ̀ wà lọ mú leadership mi jáde pé wọ́n gbọ́dọ̀ àwọn Yorùbá gbọ́dọ̀ mú leadership mi jáde wọ́n gbé bàbá kí tó yẹ sẹ́gbà sẹ́gbẹ̀ ẹ̀rọ tó mọ́ sọ fún yín pé ọ̀tá tó pọ̀ nínú ilé òun là ń dín pẹ̀lú tójú gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ passport wọ́n ti ní consular number nílùú kọ̀ọ̀kan ẹ kàn sí wa àá fún yín nọ́mbà ìlú tó bá súnmọ́ yín àbó èbú níbí bá àbó èbú kí ni wọ́n sọ Festus àlàyé ọmọ mú gbọ́yìnbó wá bá mi tó kọ dáadáa lédè Yorùbá ẹ kàn sí wa Fúlàní gbalẹ̀ mọ́ yín lọ́wọ́ Tinubu ń ṣe tiẹ̀ àwọn bá ń ṣe tiwọn ìjòyè ń ṣe tiwọn àwa náà dẹ̀ ṣe tiwa a máa fún yín nọ́mbà àwọn tó wà ní Europe ẹsẹ̀ mẹ́sẹ̀sì mi a ti gbéṣẹ́ lé gbogbo wọn lọ́wọ́ ṣẹ́rí gbọ́dọ̀ Yorùbá nation tán ló kú ṣẹ́rí pé kò kú nísìn mo kí bàbá mi Benjamin Nigeria is a terrorist country Kẹ́mi Badenoch I no longer identify ó ní ẹni tó bá pè òun ní Nàìjíríà kálẹ́lẹ́ àfọmọ Fúlàní ní bíbá. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.